Orúkọ mi ni Olúwadáre Olúsanmi, Mr. tí gbogbo èèyàn mọ̀ sí Ambassador Mr. Testimony. Orin ẹ̀mí ni mò ń kọ. A ti tó bí ọdún mẹ́jọ sí mẹ́wàá tí a ti wà lẹ́nu ẹ̀. A release àwo àkọ́kọ́ wa ń gbà yẹn tí a pè àkọlé rẹ̀ ní Alábàárò mi. Kó tó di wípé Ọlọ́run tún gba ògo tí a fi gbé mi jáde ní ọdún tí a wà yìí 2021 tí àkórí rẹ̀ jẹ́ testimony. Nípa bóyá a bí mi sínú orin àbí wọn bí mi sínú orin, mi ò lè sọ pé a bí mi sínú orin tàbí a ò bí mi sínú orin, nítorí pé bàbá tó bí mi àgbẹ̀ pọ́nbélé ni. Tí a bá wà nínú oko tá a bá ń ṣiṣẹ́, bàbá tó bí mi lè kọ orin láti èní di ọ̀la mẹ́ta. Dèmọ́ tó bá fi ń kọ orin yẹn ni iṣẹ́ máa gùn sí. Then àwọn ẹ̀gbọ́n tí mo ní tó wà wájú mi gbogbo pátá ló wà nínú choir. In fact, ẹni tó jẹ́ àkọ́bí wa kò sí instrument tí ò lè play, olùṣọ́ àgùntàn ni. Èmi ò sí nínú choir rí o, ìwọ̀n mi darapọ̀ rí. Mo lè sọ pé ìmísí ni. Ó bẹ̀rẹ̀ ní, mi ò lè rántí ọdún yẹn, mo wà ní iṣẹ́ ìránṣẹ́ kan, Soldiers of Christ World Outreach. So a ṣe program lọ́jọ́ yẹn. Wọ́n ní kí n lead orin, kí n lead the opening prayer rather. Èmi náà dé mo orin tí mo lead nígbà yẹn. Gbogbo ayé gbé Jésù ga, áńgẹ́lì ẹ wólẹ̀ fún, ẹ mú adé ọba rẹ̀ wá ṣe lọ́ba àwọn ọba. So bí mo ṣe ń lead orin yẹn lọ, inspiration bẹ̀rẹ̀ sí wá, mo bẹ̀rẹ̀ sí fi àwọn body sí, and then people started falling under the anointing. Then the minister in charge then, Pastor Kọ́láwọlé Ògúntóyè, after the program ló pè pé ó dàbí ni pé Ọlọ́run fẹ́ lò mí nípa eré àwọn yẹn pé kí n lọ ṣiṣẹ́ lé lórí. Mo dẹ̀ rántí láti ìgbà yẹn, bí mo jókòó orin yẹn máa wá, bí mo sùn orin yẹn máa wá, bí mo ń jẹun orin yẹn máa wá títí di àkókò tí a wà yìí. Bẹ́ẹ̀ ni mo máa ń kọrin ní concert, church programs, bóyá burial, òkú àgbà, birthday, marriage ceremony àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyanu tó gbọ́rọ̀ mi gba Jésù ló jẹ́ mọ̀ wípé ó wà láàyè, bó ti sọ̀rọ̀ ayé mi ló jẹ́ mọ̀ wípé ó wà, ó gbọ̀nà àrà ṣe mí lógo ara ló jẹ́ mọ̀ wípé ó wà. Mi ò rí orí o Ọlọ́run mi, ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ. Èmi ò rí ẹ rí o Ọlọ́run mi, ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ láyé mi o. I have assurance Ọlọ́run mi wípé ó wà láàyè. I have assurance Ọlọ́run mi wípé ó wà. Ó gbọ̀nà àrà ṣe mí lógo bàbá, ó pa mí lẹ́rìn ayọ̀ mo dúpẹ́. Ó dùn mí nínú lórí ilé mi, ó dùn mí nínú lórí ọmọ mi, ó dùn mí nínú lórí aya mi, ó dùn mí nínú lórí ẹbí mi o. I have assurance Ọlọ́run mi wípé ó wà. Ẹ lè pè mí sí orí aago yìí bóyá ẹ ní iṣẹ́ concert àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tàbí ẹ ní ọ̀rọ̀ yẹn bí tẹ́ fẹ́ bá wa sọ, tàbí ẹ fẹ́ ṣe olùrànlọ́wọ́ fún wa. 080 62 37 35 11. 080 62 37 35 11. God bless you. Ijeburewa, displaying the beauty of Ijebu